Ọlọ́run ọba mi Olódùmarè ìbá gbogbo àwọn ajínilọ pátápátá gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátápátá ni mo kí nílé lóko lẹ́yìn òdì ṣàlàáfíà mo bá gbogbo wa. Kí ni tí a tún jọ fẹ́ gbé yẹ̀wò ní àkókò yìí tá a jọ fẹ́ analyse. Ẹ jẹ́ ká wo fídíò tí mo fẹ́ fi hàn wáyé kó tó di pé mo sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ẹ wo fídíò yìí wò. Nàìjíríà bí èmi àwa ọ̀nà native land. God time has come deliver, in God always stand. Nigeria's all are proud to serve our sovereign motherland. Nigeria marhaban ya watanana al-aziz, rahmatina fil qabila wal lisanil azbus. نيجيريون تقولون بكلمة بلدتنا. Tẹ́ bá wo fídíò yìí nǹkan kan ni ló ń ṣe mí tó fi jẹ́ pé tí mo fi ń sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí látàrí pé mo wo àwọn nǹkan tí ń kó ìfàsẹ́yìn bá wa tí ò sì yé wa. Ara rẹ̀ ni fídíò tẹ́ wò yìí. Ìjọ wo gangan la tó fẹ́ ronú ibi tá a ti ṣubú. Religion àní yóò bá wa débi, ó ti bá wa débi kan báyìí. Tá a bá ṣọ́ra ṣe ráwọn generations wa tó ń bọ̀, ibi tí religion ó bá tí wọ́n fi religion tó ń fi ba ìgbésí ayé wọn jẹ́, ipa wa ò ní ká. Ó ní òjá ní lọ síwájú ní òjá ní lọ síwájú, ó ní òjá ní tẹ̀síwájú ní òjá ní kankan. Ẹ wo àwọn ọmọ yìí, ẹ̀yin ẹ wo àwọn ọmọ yìí, wọ́n kọ́ wọn ní Nigerian anthem lédè èdè Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́. Èdè Gẹ̀ẹ́sì tí wọ́n fi kọ́ gan-an ohun Kírísítẹ́nì ni, orin hymn ni, àwọn orin inú Bíbélì, orin ìwé orin chọ́ọ̀chì, òun ni ohun tí wọ́n fi hun hymn yìí. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Ohun tí wọ́n fi hun national anthem yìí, kí nìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé àwọn tí wọ́n pawọ́pọ̀ tí wọ́n kọ national anthem yìí, àwọn iná ni wọ́n mú ẹ̀sìn Kristẹni wá bá wa. This British, àwọn náà ni wọ́n mú Christianity wá bá wa. Kẹ́lẹ̀ mọ ibi tí wọ́n da ọpọlọ wa rú dé, wọ́n wá mú ẹ̀sìn yẹn wá bá wa. Òun ló fi jẹ́ pé àwọn náà ni wọ́n compose national anthem yìí tá a padà sí. Èyí àtọ́nlọ́dọ̀rọ̀ ara ẹ̀sùn kọ́ bá trọ́ Nàìjíríà kọ́ lóbe. Ìyẹn kìí ṣe ọmọ Nàìjíríà ló kọ́. Ìgbà tá yí pé Nàìjíríà we hail thee, Nàìjíríà we hail thee, òyìnbó ló kọ́, British ló kọ́, wọ́n sì kọ́ pẹ̀lú ohun ìwé orin Christian ni. Ìwé orin tiwọn tí wọ́n mú wá tí wọ́n fi rẹ̀ pé àwọn fi ń ṣe ìjọsìn fún God, tí wọ́n fi ń bá God sọ̀rọ̀, tí wọ́n fi ń bá wọn sọ̀rọ̀, òun ni wọ́n fi ṣe kí ni wọ́n fi hun ohun Nàìjíríà. Ìyẹn ò tún wá tó ní ìrònú fún wa. Ẹ tún wá wo èyí táwọn eléyìí náà tún ṣe báyìí nìsín. Níbi tí a ti fẹ́ ba country, asáfẹ́ sọ country, asáfẹ́ sọ wá di nǹkan míì. Wọ́n wá kọ́ wọn lédè èbó, wọ́n tún wá hun ní èdè Lárúbáwá. Wọ́n tún hun Nàìjíríà we hail thee, wọ́n tún hun ní èdè Lárúbáwá. Kọ́mọ kọ national anthem Nàìjíríà ní kíni Lárúbáwá. Òun lédè Yorùbá tán ti bí wọn o. Ó mà ṣe o. Ṣé èdè Yorùbá ò dùn ni? Okay, èdè Yorùbá a gbà pé national English òun ni lingua franca Nàìjíríà, òun lè tí gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n recognize, táwọn federal government wọ́n recognize tá à ń sọ. Èwo tún ni Lárúbá tó fi kọ́ national anthem? Ẹ jẹ́ wá bí léèrè, bí wọ́n sọ wọ́n fi Lárúbá kọ́ national anthem tí wọ́n fi ètò ṣe yìí, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe kọ́ ní gbogbo ìwé. Gbogbo ohun tí wọ́n kọ́ wọn ní school pátá, lẹ́yìn tí wọ́n kọ́ wọn ní mathematics, tó kọ́ wọn ní English, social studies, wọ́n wá kọ́ wọn ní Arabic language, wọ́n kọ́ wọn ní Quran recitation. Nígbà tí wọ́n kọ́ ní Arabic language, wọ́n kọ́ ní Quran recitation. Èyí tí àwọn people yìí ṣe ni pé kọ́mọ tó parí primary school, odidi Al-Quran yóò ti gbé sórí. Odidi Al-Quran tó gbé sórí kó tó parí primary school yẹn, kí ni ìwúlò ẹ̀ nínú ìgbésí ayé ọmọ yẹn?
ẹ sọ fún mi kí ni ìwúlò ẹ̀ nínú ìgbésí ayé ọmọ yẹn. àwọn ọmọ China, àwọn ọmọ Japanese, àwọn ọmọ British, kí wọ́n tó parí primary school wọ́n ti inculcate ọpọlọ títí wọn, gbogbo domestic work ilé pátápátá ni wọ́n ti mọ̀. ọmọ primary 3 máa sọ́ràn, wọ́n kọ́ wọn bí wọ́n ṣe gbogbo àwọn domestic work, gbogbo àwọn life internet bá pàdé, life challenges internet bá pàdé ni wọ́n ti fi train wọn nígbà tí wọ́n wà ní crèche, tí wọ́n wà ní gbogbo primary. lẹ́yìn tẹ́ ẹ busy tẹ́ ẹ gbé odidi Kùránì sí àwọn ọmọ lórí kan tó parí primary school, tẹ́ ẹ busy tẹ́ ẹ gbé odidi ìwé hymn tẹ́ ẹ gbé lé àwọn ọmọ lórí kan tó parí primary school. àti Bible verses. ẹ̀wà la fẹ́ nílọ síwájú. àwọn kan wà níbi tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ wọn ní èdè àti àṣà wọn, tí wọ́n sì fi ń mú nǹkan gidi jáde ní tiwọn. àwa wà ń bí a busy à ń translate gbogbo èbó, à ń translate ẹ̀ sí lárúbáwá, à ń translate ẹ̀ sí nǹkan. torí kíni? torí competition òfò, competition tí ò ní mú nǹkan mi wá. òun náà ló bá gbogbo àwọn Muslims, òun náà ló bá wọn débi à ń ṣe tàjúdì òru tí ò nítumọ̀. òun náà ló mú wọn débi pé àwọn náà ṣe cross over night, December fẹ́ẹ́ dé nìsín wọ́n ṣe Christmas wọ́n ṣe cross over. kò sí ìyún nínú àbí òun ló wà ní àdìsí kẹ́ mọ́ ṣe cross over, ibo ló wà ní Kùránì kẹ́ mọ́ ṣe cross over. torí òjò wú pé káwọn ọmọ wa lọ ṣọ́ọ̀ṣì, káwọn ọmọ ṣe kínní kan, wọ́n dá tàjúdì lẹ̀, wọ́n dá sàràtú Sunday lẹ̀, wọ́n dá cross over December lẹ̀. ẹ̀ẹ́dọ́wọ́ àwọn China, ẹ̀ẹ́dọ́wọ́ àwọn Europe, ẹ̀ẹ́dọ́wọ́ àwọn Japan, ẹ̀ẹ́dọ́wọ́ àwọn France, ẹ̀ẹ́dọ́wọ́ àwọn Brazil tí wọ́n ń kọ́ àwọn ọmọ wọn ní àwọn nǹkan tí ó jí ọpọlọ wọn. ọjọ́ ayé wọn fi dáa. ẹ̀ẹ́dá crèche lẹ̀, kẹ́ẹ̀dá primary lẹ̀, kẹ́wàá kó oríṣiríṣi equipment táwọn ọmọ kéékèèké tí wọ́n fi mọ train ara wọn. tí wọ́n fi máa train àwọn afọ́jọ́ wájú, tí wọ́n fi train brain wọn, èyí tí wọ́n fi train brain wọn wà bẹ́ẹ̀, èyí tí wọ́n fi train health wọn wà bẹ́ẹ̀, èyí tí wọ́n fi train domestic wà bẹ́ẹ̀. sí gbogbo yẹn àfi ká mọ́ wá bẹ́sẹ̀ mọ́ kọ́ wọn ní tíà láti primary 1 àti crèche, àti bẹ́sẹ̀ mọ́ kọ́ wọn ní Bible àti ìwé hymn láti crèche. kí là ń ṣe tá a rò pa ń ṣe? wọ́n wá hun national anthem Nàìjíríà, wọ́n hun pẹ̀lú hymn Bible, orin Bíbélì, orin ìwé orin Kírísítẹ́nì tí wọ́n mú wá láti British, ó ní wọ́n fi hun national anthem fún wa. wọ́n tún wá mú ìhùn náà, ìhùn tí ì tó àwọn ilé tó hun ní lárúbáwá, wọ́n tún wá mú fi lárúbáwá kọ tiẹ́. wọ́n tún fẹ́ mọ̀ ṣe bí wọ́n ti jà sí bí ìjáàbù ní skul pé káwọn mùsùlùmí ọmọ ìlú jáàbù, àbí wọ́n jà sí kíni bọ́sẹ̀ bí mùsùlùmí àti kírísítẹ́nì bọ́sẹ̀ ń bára wọn jà ní skul. àwọn ò lo báíbù, àwọn kan lo ìjáàbù, àwọn kan lo jáàbù, àwọn kan lo kíní kan, ọ̀rọ̀ lo kíní kan, ìyún náà ń jà sí. mọ̀ wọ́n rí díẹ̀ lókun, wọ́n tún fẹ́ mọ̀ jà sí national anthem nísìn táwọn mùsùlùmí náà ní ẹja mọ̀ sọ lárúbáwá káfíńmọ́ meaningless. ìrìbí tẹ́ ti jáde rí tí wọ́n ti campaign pé níta ń jà fún àwọn ọmọ wa fún ní school, òun ni láti kọ́ wọn ní extra curricular activities, extra knowledge tó máa jí ọpọlọ wọn, láti bá ṣe mọ kọ́ wọn ní bó ṣe lè nípa engineering láti kékeré, bó ṣe lè kọ́ wọn nípa àgbẹ̀ láti kékeré, bó ṣe lè kọ́ wọn bí wọ́n ṣe ń dáná láti kékeré, gbogbo àwọn nǹkan tó lè mú ìgbé ayé èèyàn rọrùn kọ́ wọn láti kékeré. àfi ká máa jà sí tí ó wà irrelevant things, ká máa jà sáwọn irrelevant things. bẹ́ẹ̀ wọ́n ìwọ̀n jálójágun kò já sí nǹkan máa jà sínú ẹ̀fà lọ́lùdé ìjírá, ẹ̀fà lọ́lùdé Christmas, ẹ̀fà lọ́lùdé ìtún máa jà sínú. àwọn Christian kan gbọ́lùdé, àwa mùsùlùmí ò ti gbọ́lùdé yẹn, àwọn Muslim gbọ́lùdé lé, àwa Christian ò ti gbọ́lùdé yẹn. ìjọ wo la tó fẹ́ kó ní gbogbo yẹn? ìjọ wo gan la tó fẹ́ kó ní gbogbo yẹn? ẹ wá lẹ fẹ́ bá China, ẹ fẹ́ bá India, ẹ fẹ́ bá Japan, ẹ fẹ́ bá US, ẹ fẹ́ ibà bóòlù ṣe ibi rẹ̀ dẹ̀rẹ̀ ṣe láti fẹ́ bá wọn. ẹ jẹ́ jẹ́ ronú ká mọ̀ tá à ń ṣe. let us stop all this competition tí ò ní túmọ̀. ká wá bí ìgbésí ayé àwọn ọmọ tiwa bí ó ṣe ṣe kíni, bí ó ṣe dáa. ọmọ mẹ́ta wà, àwọn kan kọ́ tiwọn ní bí wọ́n ṣe jẹ́ èèyàn, wọ́n kọ́ wọn ní how to secure their environment, wọ́n kọ́ wọn láwọn basic studies tí human need ní life, wọ́n kọ́ wọn bí wọ́n ṣe lo technology pẹ̀lú èdè àtàṣà àti ìwàsí wọn, ẹ̀mí tẹ́lẹ̀dùmarè fún wọn, wọ́n kọ́ wọn bí wọ́n ṣe lo technology. ẹ̀yin kọ́ ọmọ tí ní Kùránì àti Bíbélì, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá dàgbà ẹ wá rò pé bákan náà ni wọ́n ṣe ronú, ẹ rò pé bákan náà ni wọ́n ṣe ro brain wọn. gbogbo ìwé táwọn yẹn ń kà, ìwé how to become a scientist,
àwọn ìwé tó yẹ pé wọ́n wò pé ìwé how to create this, how to create that, how to do this, how to do that. Òun ni àwọn ìwé táwọn yẹn ń kà lédè títí wọn tán fi kọ́ lédè wọn lọ́nà fi ń kọ́ wọn ní school tiwọn lọ́dọ̀ time by àti primary àti secondary àti university. Gbogbo ìwé táwọn ń kà ń tiwa kò ju bible àti kùránì ìhìnrùn. Ìwọ tó bá lọ church ní Sunday oróko, ìwọ tó lọ àsàlátù wàhálà, ìyẹn là ń bá kiri èdè lédè lọ làwọn ń bá kiri. Àrònú bí ìlọsíwájú ṣe ẹwà la fẹ́ ní ìlọsíwájú, ní ìlọsíwájú. Lè ní ìlọsíwájú ojú kan náà láwà tá a bá change orientation wa. If you continue doing something the same way you have been doing it, you will still remain in that same position unless you strategize and change the way you have been doing it. Then you can now progress.